bí ọ̀run wà o wọ́n dẹ̀ rí lò with evidences. Ó wà dáadáa. Bẹ́ẹ̀ ni tẹ́ bá kó sweet tẹ́ kó biscuit síbẹ̀ ìgbàgbọ́ wa ni pé it will attract them, they will come. So àwọn náà dẹ̀ ní iṣẹ́ tán ṣe nínú ayé ẹ̀dá wọ́n ṣe wà ẹgbẹ́ kan ni wọ́n náà bọ́ ṣe wọ́n. ẹ rí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ rí yìí a fi wọ́n ṣe àmì symbol lásán ni wọ́n energy wọn inú ni òrìṣà ń gbé ṣó ti yé yín gbogbo eléyìí èèyàn lè kó gbogbo ẹ̀ sí kó ní òun fẹ́ dáná sun kó wá believe lẹ́mìí ẹ̀ pé gbogbo òòṣà ni mo ti dáná sun symbol ni wọ́n symbol ni ṣó ti yé yín a fi ń tán wọn lé ní ṣé bí a ṣe bá mọ̀ pé a máa ń rí àwọn tọ́ọ̀bù kan tẹ́ pé wọ́n máa ṣe àwòrán bàbá tó kú àwòrán ìyá tó kú àwọn tó ń bá wó lọ́wọ́ láti gbé ẹ ṣe láti fi ṣe ìrántí wọn so gbogbo eléyìí àwọn tá a fi ń ṣe ìrántí wọn rèé inú ni òrìṣà ń gbé bẹ́ẹ̀ ni àṣẹ inú èṣù alájẹ ló wà ní èṣù alájẹ rèé èṣù alájẹ rèé bẹ́ẹ̀ ni ti darí owó símbọ̀ Iyemọja nìyẹn bẹ́ẹ̀ ni Iyemọja làwọn olókè bẹ́ẹ̀ ni símbọ̀ Iyemọja Ọbàtálá lélẹ̀ Ọbàtásà ọba takuntakun ló lè rànjẹ́ símbọ̀ Ọbàtálá nìyẹn. Alore TV Alore TV. Mo kí gbogbo yín pátápátá o ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o láṣẹ Elédùmarè ipa yóò ní ká yín ọkàn yín á balẹ̀ kúrúkúrú ayé ò ní lù fún yín gbogbo ọdún ṣe wá lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó fẹ́ parí yìí ẹ̀ẹ́dì parẹ́ mọ́dún ẹ̀ẹ́dì rámáyé ayé yín ò ní bàjẹ́ láṣẹ Elédùmarè ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóòṣà tí wọ́n jẹ́ bí ìyá òòṣà bíi tí náà láti dé a sì rí bí ilé òòṣà wọn ti rí ọ̀làjú kún then as time goes on I realize pé our òrìṣà in actual reality wọn kì í ṣe onídọ̀tí wọn kì í ṣe onídọ̀tí tí ìdí ń yọ lórí wọn tí wọ́n máa rin ṣì tẹ́ẹ̀délé wọn tẹ́ẹ̀mọ̀ fọwọ́ bomú so nǹkan téèyàn bá dẹ̀ ń pè téèyàn bá ń fún òrìṣà ló máa attract energy wọn wá ṣó ti yé àwa náà ti ṣe darí rí with time and more spiritual enlightening and awakening ni a forget pé àwọn gangan fúnra wọn ẹni mímọ́ ni wọ́n so àwọn náà ò fẹ́ ìdọ̀tí òun ló jẹ́ kẹrí ní ìdílé tó fi dán yẹn báyìí à ń fún wọn o ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú ìdọ̀tí. ẹ wá dìde ẹ jẹ́ ká ṣe tọ̀ ká ṣe tọ̀ kájọ wo ìwọ ni tó dúró yìí kí ló ń kọ́ tó dúró yìí. òrìṣà Iyemọja lélẹ̀ eléyìí a kàn fi ṣe rí gbogbo àwọn nǹkan tá ẹ rí yìí a fi wọ́n ṣe àmì symbol lásán ni wọ́n energy wọn inú ni òrìṣà ń gbé ṣó ti yé yín gbogbo eléyìí èèyàn lè kó gbogbo ẹ̀ sí kó ní òun fẹ́ dáná sun kó wá believe lẹ́mìí ẹ̀ pé gbogbo òòṣà ni mo ti dáná sun symbol ni wọ́n ṣó ti yé yín a fi ń tán wọn lé ní ṣé bí a ṣe bá mọ̀ pé a máa ń rí àwọn tọ́ọ̀bù kan tẹ́ pé wọ́n máa ṣe àwòrán bàbá tó kú àwòrán ìyá tó kú àwọn tó ń bá wó lọ́wọ́ láti gbé ẹ ṣe láti fi ṣe ìrántí wọn so gbogbo eléyìí àwọn tá a fi ń ṣèrántí wọn rèé inú ni òrìṣà ń gbé bẹ́ẹ̀ ni àṣẹ inú èṣù alájẹ ló wà ní èṣù alájẹ rèé èṣù alájẹ rèé bẹ́ẹ̀ ni ti darí owó símbọ̀ Iyemọja nìyẹn bẹ́ẹ̀ ni Iyemọja làwọn olókè bẹ́ẹ̀ ni símbọ̀ Iyemọja Ọbàtálá lélẹ̀ Ọbàtásà ọba takuntakun ló lè rànjẹ́ símbọ̀ Ọbàtálá nìyẹn èyí Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olórí ìyá yìí àwẹ̀dẹ kó tó wẹ̀ mọ́ ìyá káàrí ọlọ́wọ́ ọdẹ òun lélẹ́yìí Ọ̀ṣun rèé ọkọ̀ orí mi rèé Ṣàngó Olúkòso àyàrá anákàtà yẹrìyẹrì sọ́gìrì làgìrì ọ̀làkìrì kàkà fi gbẹ́nu bọ́lẹ̀ wọ́n lè fi iná là ń dá láyé náà bẹ lọ́dọ̀ kábíyèsí Ṣàngó so Olúkòso àyàrá orí bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ rèé ọyọ́ orírì òun rèé èṣù ọlọ́gọ rèé èṣù ọlọ́gọ rèé èṣù ọlọ́gọ bẹ́ẹ̀ ni oríṣiríṣi ni a ní so ajere symbol ajé gbogbo eléyìí symbol wọn ni afẹ́fẹ́ ni wọ́n so ṣùgbọ́n àmì wọn gbọ́dọ̀ wà nínú tẹ́ḿpù ní bẹ́ẹ̀ ni àmì gbọ́dọ̀ wà á rí pé kòkó iná omíre àwọn kòkó Iyemọja wa rèé
òsàbèjìrè símbọ̀ wọn ni ẹni pé wọ́n kàn wá bẹ̀rẹ̀ and they are very neat. ẹ̀dùn gbáláńjẹ́ orí igi. bẹ́ẹ̀ ni. omi yìí yèé arípòmí wà náà kòkó yìí. bẹ́ẹ̀ ni. tẹ bá bù fún yàn àbí táwọn bá mú bó ni ìmọ̀ra ẹni dá ẹ̀. ìgbàgbọ́ tiwa ni wípé àṣẹ Olódùmarè wà nínú ẹ̀. so tá a bá bù téèyàn bá ní ìgbàgbọ́ yóò ṣiṣẹ́ fún un tí kì í ṣe pẹ́ni tó pé kí náà gbé síbẹ̀. àmọ́ bí ìgbàgbọ́ yẹn bá rọ̀ mọ́ à ń bù fáwọn èèyàn dáadáa wọ́n dẹ̀ ń dúpẹ́. tí wọ́n sì mú lámúyè. bẹ́ẹ̀ ni òrìṣà kórì ajagunà rèé símbọ̀lù ajagunà ẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo ẹgbẹ́ àní akọ àní abo ajagunà ló lórí ẹgbẹ́ ọkùnrin ìyálòde rèé ló lórí ẹgbẹ́ obìnrin. kórì kótó nìyẹn òun ni òrìṣà tó wà ní bẹ́ẹ̀ ni ìyálòde lélẹ́yìí kórì kótó rèé òun ni òrìṣà tó wà ní ìjáàjì ọmọdé ẹ̀rí pé gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ bíi bèbí àwọn nǹkan tọmọdé fi ń ṣeré òun ló wà níbẹ̀. so ìgbàgbọ́ wa ni pé tá a bá ń pè wọ́n àwọn ìwé ọ̀run wà o wọ́n dẹ̀ rí lo with evidences. ọwọ́ àdáadáa. bẹ́ẹ̀ ni tẹ́ bá kó sweet tẹ́ kó bisikíìtì síbẹ̀ ìgbàgbọ́ wa ni pé it will attract them they will come. so àwọn náà dẹ̀ ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ẹ̀dá bó ṣe wáyé ẹgbẹ́ kan ni wọ́n náà bó ṣe wáyé. so bó ṣe jẹ́. nọ́mbà yín ká máa lọ sí ìlú wa láti wá o. ẹ ṣe nọ́mbà mi òun ni 09035973313 lẹ́ẹ̀kan sí 09035973313. ó dàbọ̀. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.